Ẹ jọ̀ọ́ madam, kí lorúkọ yín? Báwo lẹ ṣe rí? Kí ni àwọn rìn tẹ̀rìn? Okay, Ọmọbọ́láńlé lorúkọ mi. Okay. So mo wà nílé lánàá lè àwọn èèyàn kan wá pè mí pé àwọn rí ọmọ kan wájú ṣọ́ọ̀bù mi. Ìgbà tí mo jẹ máa bọ́ta, mo bá tó jókòó sílẹ̀ ilẹ̀. Níjẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé báwo ló ṣe jẹ́. Ó ní pé àwọn wá kíyàn nínú Ikorodu ń bí ní pé mọ́mì òun rà nǹkan láàgbé. Ìpè ìgbà tó máa jẹ̀wọ̀ ẹgbẹ́ òun ò rí mọ́mì òun mọ́. Lòun bá ń rìn láti Agric bí àwọn máa rí ẹni táwọn wá kí nínú gbólóhùn bí. Tóun fi rìn dé iwájú ṣọ́ọ̀bù mi bí. Bọ̀gbà tí mo jẹ rí lálẹ́ àná, lẹ́yìn tí mo rí lálẹ́ àná mo wá mú lọ police station bí ẹni tí wọ́n máa lè ṣe anything sí, bọ̀ wọ́n ní pé kí n máa mú lọ lé pé tó bá ti dàárọ̀ yìí kí n mú wá. Wọn ò dẹ̀ gba nọ́mbà, wọn ò dẹ̀ ṣe anything. Wọ́n gba nọ́mbà wa, wọ́n nípa àwọn máa pè wá láàárọ̀ yìí. Wọn ò dẹ̀ tí pè yín tì náà. Wọ́n ò tí pè wá o. Báyìí sìn ìgbà tẹ́pọ̀ statement irú ìwé wo lọ fún yín, kí làwọn nǹkan tó ṣe fún yín? Wọ́n fún wa wẹ̀ bàtà fẹ́ máa kọ́ gan-an question àmọ́ ń tẹ̀ láti sọ fún nítorí èmi àti ẹ̀gbọ́n mi lájọ mọ́mọ yẹn lọ. Okay. So bàtà ń tẹ̀ tí mò ń tẹ̀ láti fún wọn ní gbogbo nǹkan tó máa kọ sínú ìwé. Àwọn ọlọ́pàá yẹn ń tẹ̀ láti sọ fún wa pé kí n má sọ̀rọ̀ wípé ṣèbí òun ló fẹ́ kọ. Come closer to wa ni. Wípé kí wọ́n kọ̀ọ̀kan tó rí nípa ọmọ yẹn bọ̀ wọ́n béèrè question kan lọ́wọ́ àwọn ọmọ yẹn tó jot down sínú paper wọ́n jẹ́ gba nọ́mbà wa fún àwọn máa pè wá láàárọ̀ yìí till now àti recall wọn anything. Okay. Ẹ̀yin ará létí àwọn wa pátápátá òun náà lélẹ̀ we are taking now to Lagos Island. I'm going to follow them to Lagos Island. Neither the school or the home, or we are taking her to our school. Tabade school ma wa parent. Is it private school or public school? Private. So kò sí ní document máa wà fún àwọn parent so ẹ̀yin èèyàn ẹ pé òjò ń rọ̀ báyìí inú òjò náà dẹ̀ ṣì mo wà. So now I want to go to our school right now. When tẹ́ wà ní agbègbè Lagos Island tẹ́ ń wò, please if you know the house or you know the school, please just drop comments or you call Owutu FM please. So because we are going to our house right now.